Africa Content TV. Ẹni máa ra káàdì, ẹni máa ṣe ìránṣẹ́, ẹni máa gbé oríṣiríṣi júmọ́ lọ́pẹ́ fún ìlú fúrípà àkọkùnrin lọ́dàdàmì àlàbí kan lọ pé fún. Ìbátanẹjọ́ mẹ́ta kúlẹ̀ láàgbẹ́gà, lọ́jọ́ bí ó dé. Ẹ máa rí ní bàtú, ìpè bá lé lọ́wọ́ tó bá já sí. A lè ṣe fọ́tò ṣe é ti náà ní a. Gbogbo píṣọ̀ tí a lè dúró lọ́kọ̀ọ́sẹ́ rárá tó máa ta àwọn ẹ́nìmì lójú. Gbogbo píṣọ̀ tí a lè tójú máa ta gbogbo ẹ́nìmì. Ló máa lọ ya Jíbọ́lá, aṣọ oríṣiríṣi Jíbọ́lá bàbá. Oríṣiríṣi bàbá wá síra. Ló máa yà ló máa pọ́ọ̀sì. Àwọn tọ́jú ẹ̀. Pé dábẹ́ jẹ́ àìsàn ìgbà ọ̀rọ̀ àìsàn ọjọ́ ìpínlẹ̀ lábàkàlà kò méjì láti. Lọ́dọ̀dẹ̀ àwọn ọjọ́ méjìlá kéré-kéré. Ọjọ́ bí ẹ. Ádá gbogbo bíṣọ̀. Ádá síta lágbàdà jíbọ̀ àwọn. Báwọn tí ẹ lágbàdà fún eré pọ̀ọ̀sì. Àgbà àtẹ̀kọ̀ fọ́tẹ̀sì ti ìbò lọ sí. Àgbà síta yíwẹ́ ṣẹ́fẹ́. Lọ́jọ́ ọ̀dọ́dọ̀ àwọn àmàlà àti ẹ̀. Àgbà àtẹ̀kọ̀ fọ́tẹ̀sì ti ìbò ti lọ sí. Àgbà síta bá ń fẹ́ yíwẹ́. Wọ́n lè rí òǹkọ̀ èsì ìpínlẹ̀ àgbàgbà alàgbé lọ́jọ́. Àwọn máa lóríṣiríṣi kíkí, oríṣiríṣi kíkí ló la àgbàgbà. Àwọn míì wà lórí orúkọ onígbàgbé, àwọn míì wà lórí oríkì onígbàgbé. Bóyá kìkẹ́, bóyá ṣàbíyí, bóyá kìkẹ́ òjìlá, bóyá bàtẹ́, bóyá kọ̀ọ̀ní òjìlá, bóyá làgbé ìgbà sílá. Bóyá ti òkúnlẹ̀ àgbàgbà, bóyá làwọn ló jẹ́. Bóyá ìgbò òkúnlẹ̀ àgbàgbà, làwọn ló jẹ́. Wàá máa kí bí wọ́n lọ́dọ̀ sí á. Wọ́n dáṣe. Ìṣe special day fún gbogbo ọmọ ènìyàn jí mọ́ lọ́dọ̀ sí ẹ̀dà. Ṣẹ́ni tọ́lá bá bá dá sí. Exhibit. Ìṣe special day. Gbogbo alákùnrin lọ́kùnrin kan bẹ̀rẹ̀ lé lábàdà ní àlàbí ẹ̀rọ. Ìta ṣẹlẹ̀ ní. Fúnyà èrè kò kò ní já àìṣe mọ́. Adúmáṣọ̀fẹ́ ẹ̀. Ìta wá sí lónìí. Fọwọ́ mọ̀ ní ká lásà. Onídà àìṣe máa. Ìyá wa, ìyá dáadáa, ìyá rere, ìyá lálùbáríkà. Ìta wá sí lónìí ó dàbàdàbà àṣà. On the 4th of February, 2024. Ọjọ́ kẹrin oṣù tó jáde. Ọjọ́ Sunday ló rẹ̀ fún exhibit premises pàkẹ́ ìpínlẹ̀ àgbàgbà ìlà ìgbé lágbègbè. Òdìgbé lásìkò ìyá ara Amẹ́ríkà ẹni tó lé ìdájọ́ ìfọ́yín lágbára ọlọ́run alámi. Ẹni tó lé ìṣètò ojúmọ́ lágbára àìsàn. Ẹni tó lé ìtọ́ ojúmọ́ lágbára dàrẹ́. Ẹni tó lé ìtọ́ ojúmọ́ lágbára dàkúdá. Ẹni tó lé ìtọ́ ojúmọ́ lágbára ní àdàdo ẹ̀rọ. Àníwọ̀ àìsí ìlà ṣàbàtà yà ní a. Olùrántí ọjọ́ dáadáa. Ọjọ́ dáadé 7th. Lé ìgbà àbí àwọn ọmọbìnrin àgbàgbà aláàbí ló pọ́pọ́pọ́. Àwọn aláṣẹ́rẹ́ ọjọ́ yẹn fún ìbá àjùmá aláàbí ní. Ìwé dàbí àgbà ojú wá 7th. Ọdún mẹ́jọ sẹ́yìn. Bẹ́ẹ̀ ló dàbí àgbà ojúbà ààrẹ. Adúpẹ́fọ́ lọ́run lágbà ẹ̀ka àlàbí ogún. We thank God for the gift of life. We thank God for the gift of life. أجمل على عبادة أما عشت لا بأرجع لا بمربطة لا وسلم ولا تتكار قالوا دينك هذا
ọlọ́jọ́ ìkan ya ọlọ́jọ́ ìkan tàbí wọn ò sí nípa àwọn bá mú ọlọ́run ní ìgbàgbọ́. Tàbí wọ́n bẹ pé ọ̀pẹ ẹgbẹ́ mi agbẹ́mọ̀tò owó ọ̀pẹ ẹgbẹ́sọ̀tò agbẹ́mọ̀tò Aláwùsá ayáfíjà ẹlẹ́tọ́ adúgbẹ́ ará àdúgbò àdìgbò àwọn sẹ̀mùtẹ́tẹ́tẹ́ àánú mi nígbà ẹ̀rọ màmá yóò múra wọ́n ṣùgbà pa dáadáa àti sẹ̀mùtẹ́ màmá sì kúrò ní wọn lábàtúrà àdúgbò nígbà wọ́n ti dé aláwùsá ọ̀gá àbára ẹ̀ láwùjọ àbáyé ní bẹ́ẹ̀ fọ́lá ọ̀gá 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 ìwé mi já ṣe náà yàtọ̀ náà àdàbọ̀ wá àjọ ìwà wọ́n fẹ́. Adúgbò tí a rí àná.